kú dídí àsìkò yìí ní gbogbo bí tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi tó bá fẹ́ dàbí everybody ó gbọ́dọ̀ máa ronú bí everybody lákọ̀ọ́kọ́ ẹ wo fọ́nrán yìí. Gani Adams alábọ̀dé ni. Alábọ̀dé ni Gani Adams. Àwọn ọmọ kékeré ọmọ pé Sunday Igboho parọ́ ni. Gbogbo nǹkan tí Sunday Igboho ń ṣe irọ́ ni. Tó bá sọ pé Igboho dé ìkòkò, ajégunjẹran, akọni ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé. Sunday Igboho ẹ ṣe mistake kan o. Ẹ ṣe mistake kan, kí ni mistake tẹ́ ṣe? Mistake tẹ́ ṣe ni pé ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà. fọ́nrán tí mo fi wọlé yẹn jẹ́ fọ́nrán tí ó ṣe pàtàkì lásìkò yìí. Onírọ̀ kan ló máa ń sọ wípé ẹlẹ́rìí òun wà ní òkèrèdè àbí ibi tó jìnnà. mo fẹ́ mẹ́nu bà àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. lákọ̀ọ́kọ́ wọ́n ní ìrù ẹkùn kò tí ì wá sí ìmúṣẹ. wọ́n ní kí ni pàtàkì ìrù ẹkùn. ẹ jẹ́ kí n fi àkókò yìí sọ dímọ̀ fún yín pé ìrù ẹkùn lápá kan wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́, lápá kan ẹ̀yin lè ti má rí àwọn iṣẹ́ tí ìrù ẹkùn tí ó ti ọwọ́ olóyè Sunday Igboho jẹyọ. bóyá wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀yin lè ti má rí, ṣùgbọ́n mo tún fẹ́ mú ẹ̀rí kan wá fún yín láti lè fìdí rẹ̀ múlẹ̀ wípé bóyá irọ́ ni o bóyá òtítọ́ ni o, ìrù ẹkùn ti ṣe kíni ti fi apá kan bẹ̀rẹ̀ iṣẹ́ nílẹ̀ Yorùbá. eléyìí dẹ̀ jẹ́ ohun ìdùnnú àti ohun ayọ̀ wípé at least ọ̀rọ̀ ìṣòro ètò ààbò á tún dínkù nípa ti ìwà ìgbésùnmọ̀mí ìjínigbé àti àwọn èèyàn tí wọ́n jẹ́ Fúlàní darandaran. màá yọ̀nà ẹ̀ torí ẹ̀rí wà. kí n tó yọ̀nà ẹ̀, onírọ̀ kan ló máa ń sọ wípé ẹlẹ́rìí òun wà ní òkèrèdè àbí ibi tó jìnnà. mo fẹ́ mẹ́nu bà àwọn nǹkan kan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. lákọ̀ọ́kọ́. ẹ kálẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán tí gbogbo tí fílẹ̀ Yorùbá bá yín. ẹjọ́ mi ò bẹ̀bẹ̀ fún ẹjọ́ ẹ bá mi sí àfihàn yìí, ẹ bá mi sí àyẹ̀gàn kó lọ fà. Sunday Igboho ibi ò ní gba ìkẹ́kọ̀ọ́ yìí sẹ́ ìwọ la rí sìn. nǹkan tó bá wọlé ẹnu kẹlẹ́nu kó sọ ó sà ìwọ la rí. bó ṣe jọ́kùnrin làwọn náà ṣe jọ́kùnrin, okó ló wà ń di wa, okó ló wà ń jẹ. gbogbo tó ní òfin sílẹ̀ olófẹ́ jà fún Yorùbá. ayé ò ní mú ẹ, ilẹ̀ ò ní yọ ẹ. àwọn èèyàn lè máa wo mi ní alẹ́ pé àbí ẹlẹ́sìn ti gbà kan mí ní ìgbà kan mí. mo fẹ́ sọ̀rọ̀ fẹ̀ sínú ayé Ìgbòho ṣá. bí mo rẹ̀ ṣe bá ṣe sọ́bẹ̀ ló ṣe máa rí àwísẹ́ni tífá àfọ̀sẹ́ni tọ̀rúnmìlà Elédùmarè ló nàṣẹ. ìkan tí ìwé ayé bá wí olẹ́gbọ̀n máa ń gbà. Ìgbòho gbogbo ẹni tó bá torí ẹ̀ sáré òdì wọn á kú kó òdì láṣẹ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá. Ìgbòho kan tó fẹ́ Ifẹ̀ ti ṣe fún ẹ. bí Ifẹ̀ ṣe gbàlejò ẹ bọ́ ṣe gbàlejò Àbájídé fẹ́ ni ẹ. gbogbo àwọn tó ń jẹ́ Ifẹ̀ gbogbo wọn ló pàdé ẹ láàfin, wọ́n dẹ̀ súre fún ẹ. wọ́n ti súre fún ẹ nídìí Oòduà. ibi ò ní bẹ, wàhálà ò ní bẹ, ogun ayé ò ní borí ẹ. gbogbo nǹkan tó bá wọn kálukú kan máa sọ Ìgbòho ìwọ la rí, kò sàní ẹ ní gbogbo nǹkan tó ń ṣe yìí. àwọn ará Látọ̀sà wọn ò ṣe jù báyìí lọ, àwọn Ògúnmọ́lá wọn ò ṣe jù báyìí lọ, gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá tí wọ́n ń pariwo wọn ò ṣe jù nǹkan tó ṣe yìí lọ. ní ayé tiwọn nǹkan tó ṣe náà ló ṣe. nísìnyí báyìí ó ti di 3-0. number 1 ó lọ sí Gàngán, ó fún Sẹ́ríkì ní ọjọ́ méje pé kó palẹ̀ ẹrù ẹ̀ mọ́. Sẹ́ríkì dẹ̀ palẹ̀ ẹrù ẹ̀ mọ́ láàrin ọjọ́ méje. lẹ́yìn ìgbà yìí ó tún lọ sí Ìgbòho, ó tún sọ fún àwọn Fúlàní pé ó fún ọ ní 2 hours kí wọ́n kó ẹrù wọn kúrò ní ilẹ̀ Yorùbá, pé àwọn ọmọ tí wọ́n mú pé kí wọ́n release wọn. láàrin 2 hours wọ́n tún fún kalẹ̀, ó di 2-0 Ìgbòho sà. àwọn ó di 2-0. lẹ́yìn ìgbà yẹn ó tún wọnú igbó, a tún rí ẹ nínú igbó inú igbó ẹ̀wọ̀ tán lẹ́nìkan ò lè wọ̀, òòsà tún lọ síbẹ̀. lágbára Ọlọ́run ilẹ̀ ò ní yọ, ogun ayé ò ní borí, ogun ayé ò ní borí ẹ. àwọn tó bá jẹ́ àwọn náà, àwọn tó ń tojọ́ káàkiri tí wọ́n sọ̀rọ̀ káàkiri, káwọn náà tiẹ̀ jáde kí wọ́n lọ kan tó kálukú bá ní òun ló kálukú máa lò. ìwọ la rí sìn òòsà, ìwọ náà ni gbogbo wa tẹ̀lé. táwọn náà bá tún jáde ọmọ Yorùbá tún tẹ̀lé wọn. ìwọ ló fẹ́ gbàràn Yorùbá fún wa ń sìn, ogun ayé ò ní borí ẹlẹ́ ò ní yọ ẹ̀. àwísẹ́ni tífá àfọ̀ṣẹ tọ̀rúnmìlà Elédùmarè ló nàṣẹ. ohun tí mo wí lálẹ́ yìí arọ̀ ó ti rọ̀ mọ́ òòsà, àṣeyọrí ló máa ṣe lágbára Ọlọ́run. jẹ́ kí àwọn tó ń sọ̀rọ̀ jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀, máa wẹ̀yìn wò
máa wẹ̀ yìí gbogbo wa látẹ̀lé ẹ gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora tẹ́ bá ń takò Ìgbòho ọmọ kan máa lè níyí bẹ́ẹ̀ ni ọmọ àlè níyí èèyàn ní ilé ó ní ọlá ó nówó ó nókìkí ó ní gbogbo nǹkan téèyàn ní ó yí ọ̀dà gbogbo ẹ̀ nítorí ìran Yorùbá ẹ̀ wá ní drama ló ń ṣe ẹ̀ ní skit ló ń ṣe ẹ̀yin náà jáde ẹ̀ ṣe skit kárí yín tẹ́ bá ti ṣe àmọ́ bá yín wò sísì fíìmù ni fíìmù yìí gbogbo Yorùbá ló máa wò Ìgbòho sísì fíìmù ni jẹ́ káwọn náà jáde kan ṣe tiwọn tó bá ṣe tiwọn tó bá tẹ́ wa lọ́rùn a máa bá wọn náà wò gbogbo tó ń ṣe é sìn gbogbo ẹ̀ la faramọ́ ó sà gbàgbé ẹ ẹni pé ẹ ó ṣe bá ó jà èèyàn wọlé ti Tinubu ó wọlé tolúbàdàn ó wọlé tọ̀ ni gbogbo àwọn ẹrù báwọn balẹ̀ Yorùbá gọ̀ ni wọn ò gọ́ àwa ni ká pawọ́ pọ̀ ẹni tá a rí ń sìn ẹ jẹ́ kí gbogbo wa ká fọwọ́sowọ́pọ̀ fún ẹni tí ò bá nìkan tó fẹ́ fún ẹ já fàdúrà ràn lọ́wọ́ ẹ já fàdúrà ràn lọ́wọ́ kílẹ̀ máa yọ ó níyàwó ó lọ́mọ ó nẹ́bí ó nára ó dẹ̀ gbé gbogbo ẹ̀ kalẹ̀ ó yọ̀ǹdẹ̀ tó ókè nígbà Odùduwà nation ó jáde nínú 6 states ó ṣe campaign ní 7 states ẹ wo gbogbo àwọn tó tẹ̀lé nígbà yẹn náà ẹni skit náà ló ń ṣe lẹ́sọ ẹni pé scammer ni ó fẹ́ gbowó ni wọ́n tún lé kó láàrin ìlú fún ọdún 5 kò lè sunlé kò lè sunta pẹ̀lú gbogbo kan tó ní àwọn tó wà ní diaspora nínú 100% àwọn bá bí 50% àbọ̀ 100% tó bá nìkan tí Ìgbòho ní kó jáde ó tún padà dé again ó tún sọ pé rẹ́sẹ̀ pé ìran Yorùbá ò ní parẹ́ ó tún gbàsọ yìí wọ̀ ó tún wọnú gbówó gbogbo ẹ̀ wá ní pé ó ń ṣe skit yẹn ló ń ṣe kíní kan ní ẹ̀yin náà ṣe tiyín ká tẹ̀lé yín tẹ́ẹ̀ náà bá ṣe tiyín a máa tẹ̀lé yín Ìgbòho sà lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí Ọ̀rànfẹ̀ wà lẹ́yìn ẹ̀ Ọ̀rànfẹ̀ onílé náà ó wà lẹ́yìn ẹ̀ Ògún wà lẹ́yìn ẹ̀ Ọ̀ṣun wà lẹ́yìn ẹ̀ Mọ́remí Àjàsorò ó lọ jagun náà ṣẹ́gun Ìgbòho náà ti ń jagun báyìí ó máa ṣẹ́gun Àjàsorò wà lẹ́yìn ẹ̀ Ògún wà lẹ́yìn ẹ̀ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá pátá wọn wà lẹ́yìn ẹ̀ obìnrin Yorùbá ó wà lẹ́yìn ẹ̀ ọkùnrin Yorùbá ó wà lẹ́yìn ẹ̀ ọmọdé Yorùbá ó wà lẹ́yìn ẹ̀ àgbàlagbà Yorùbá ó wà lẹ́yìn ẹ̀ lágbára Ọlọ́run ilẹ̀ ò ní yọ̀ àti gbogbo àwọn ọmọ tẹ́ ẹjọ́ ń káàkiri ilẹ̀ nítorí ọkùnrin ni ọkùnrin lèmi náà èmi ò lè wọnú gbó ṣùgbọ́n fọlọ́ntì ààrẹ olóòfẹ́ gbàràn wà kalẹ̀ adé ìrísẹ́ tó ń ṣe bó tẹ̀ jẹ́ skit ní kán lọ pé ókè fíìmù ló ń ṣe fún wa ó tẹ̀ wá lọ́rùn ẹni tí ò bá tẹ́wọ́ lọ́rùn kó lọ kú. àwọn ọmọ kékeré ọmọ pé Sunday Igboho parọ́ ni gbogbo nǹkan tí Sunday Igboho ń ṣe irọ́ ni so gbogbo pátápátá gbogbo ọmọ ààrẹ ló gbọ́n fẹ́ ọ̀pọ̀ àmọ́ ààrẹ ọmọ wọn àmọ́ àwa ọmọ ààrẹ Ọ̀nà Kakanfò ló gbọ́n fẹ́ àmọ́ so bú ààrẹ ẹ̀ ń bú ààrẹ Ọ̀nà Kakanfò ló gbọ́n fẹ́ ẹ̀ ń bú ààrẹ tí Tinubu tó bá fún ààrẹ láàyè kó lọ jagun kó lọ jà pẹ̀lú àwọn bandits ó máa lọ àmọ́ Tinubu ò tí sọ pé kó lọ jagun àtàwọn lọ́balọ́ba tó bá sọ bẹ́ẹ̀ ààrẹ ọ̀lọ́ àmọ́ tí ọba wa sọ fún ààrẹ tá ààrẹ wa lọ ńkọ́ ọmọ ní pé ààrẹ ṣe mo rán ẹṣẹ́ so àwọn bandits ó kéré sí ààrẹ ni ó kéré gidi gan so nǹkan tí màá sọ fún yín ni pé ẹ má bú ààrẹ mọ́ ẹ má bú ààrẹ Tinubu ló jẹ̀bi Tinubu tó bá ti fún ààrẹ ní ipa pé kó lọ jagun ó ṣe wàá máa lọ jagun àmọ́ Tinubu ò ti fún pé kó lọ jagun tí Tinubu bá ti fún ló máa lọ jagun ẹ ṣé o gbogbo ọmọdé mọ̀ ọmọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò sọmọdé mọ́ ẹ fún àwọn lọ́balọ́ba àti Tinubu ẹ fún ààrẹ láyè kó lọ ṣe gbogbo nǹkan tó yẹ kó ṣe ọwọ́ àárọ̀ wà lọ́wọ́ mo gbàdúrà fún ilẹ̀ Yorùbá kò tẹ́ fẹ́ jà yìí Ọlọ́run á fún yín lágbára sí Ọlọ́run á fún yín ní ìmọ̀ Ọlọ́run á fún yín ní iye Ọlọ́run á fún yín lágbára gbogbo yẹn pátápátá àtàrẹ àti Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo yẹn pátápátá ẹ ṣorí oríire gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá Ọlọ́run àwọn ọmọdé bá mi tó àṣírí wọn ìfàlàkùn sínú àwọn ọmọ yẹn ààrẹ kọ́lọ̀ ń gbé wọn lékè àwọn ọ̀tá wọn kọ́lọ̀ ń gbé. ẹnikẹ́ni sọ́kùnkù ti bàbá sọ́dọ̀ àgbòrò ìwé ẹ̀kú ọjọ́ pc ní ọjọ́ àlàdẹ́kùn ní ọjọ́ bá ní ọjọ́ lọ́sẹ̀lú ní ọjọ́ sọ́ni ọjọ́ kẹ́ni ọjọ́ kùnrin ọjọ́ obìnrin ọjọ́ tó kọ́ bá wọn ní òbò ló kọ́ jáde ẹgbẹ́ wọn kú kótó rẹ káwọn ní sọ́ọ̀ jẹ́ ẹlẹ́ẹ̀kejì rèé ẹ̀yọ kan náà mo ní máa ṣe fídíò kan péré sí máa gbére ìyókù mi gbé ní fídíò hello àdúrà ìyókù mi ní gbé fídíò ẹ̀yọ kan dáhùn yìí sọ̀rọ̀ náà tá a bá gbàdúrà ìbùkún àti àánú tá a bá gbàdúrà fẹ́ tọ́jà fún wa ẹni bí ní gbogbo kírísítẹ́nì àti gbogbo òní o gbogbo ẹnikẹ́ni tó ní kí Sunday Igboho sàn kọ́lá sójú ogun torí bọ́lọ̀ ó dìde fúnlẹ̀ Yorùbá Olúwa jẹ́ wọn sunkún ọmọ o.
zahama màláìka wọ́n kàkà lè jáde nínú ní ẹ̀ gbogbo ẹ̀kọ́ ní kíkọ́ ní ẹ̀kọ́ àti àwọn tí mo yẹ tó ń kó lọ́dún ọkùnrin náà sọ́nà pààkì ẹjọ́ wọ́n sùn fún ọmọ akọ́bí ìfọ̀ parí ó sọ bá ní ó sọ àmọ̀tẹ́kùn ó sọ bìsì ó sọ ìjìnlẹ̀ ó sọ òní ó sọ àfà ó sọ ọlọ́wọ́ ó sọ oníṣẹ̀ṣẹ̀ ó sọ ọkùnrin ó sọ obìnrin ó sọ ọmọdé ó sọ àgbà ó ní kí sáńdẹ̀ kọ́ àti gbogbo àwọn tí mo sọ sọ́gbọ̀n ògùn ẹjẹ́ wọ́n kú bọ́ ní ìfọ̀ parí kọ́ ọmọ ọdún tó kọ́ ọmọ rẹ̀. Ẹ̀sọ́ pé ó ti rẹ̀ yìí ẹ̀ẹ̀dá ẹ̀sọ́ pé ní ọgbọ́ ẹ̀sọ́ pé bàbá ọgbà ẹ̀rí olúwa àdàbẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀sọ́ pé gbogbo ẹni tó ní kí tó dẹ̀bọ̀ ìwé kò sẹ́sì torí wọ́n ní ìfẹ́ fún ìfẹ́ ní kọ́ ọmọ náà yóò bá ẹ̀yìn alálẹ̀ ẹ̀yìn ọ̀run ẹ̀ bá wà ní pa ọ́. Gbogbo tó ń lọ ní gbogbo àgbáyé ló wà. Jàlábà tó bẹ̀ lónìí ní Sìnmú. Gbogbo ẹnikẹ́ni tó ní gbé lọ́wọ́ lẹ́kọ̀ọ́ kó má tẹ̀ lọ́yọ̀ ní National Park. Tó jẹ́ inú tó tọ́wọ́ dàgbà tí mo rẹ̀. Irú ẹni bẹ́ẹ̀. Ẹ̀yin ọkọ̀ lọ́jọ́ ni ọmọdé súnmọ́ rẹ̀. Lọ́jọ́ ni ọmọdé súnmọ́. Ẹ̀wọ̀n ní kọ̀ọ̀mọ́. Ọ̀sọ̀ba, ọ̀sọ̀bìsì, ọ̀sọ̀bìtẹ̀kù. Ó ti ara àwọn ìwé ẹ̀kọ́ tó súnmọ́ ni ẹ̀lù wọ́n pa. Ẹ̀sẹ̀ fọlọ́run. Gbogbo àwọn tí sáré Ìgbòho ṣàkómọ́ra ní ọ̀gọ́ Yorùbá. Tí a fẹ́ gbọ́ ọ̀dẹ̀ kútu jẹ́ kí wọ́n fẹ̀mí ara wọn rúbọ. Ẹ̀sọ́ Ọlọ́run má jẹ̀ mú o. Gbogbo àwọn tí bàbá wa sáré Ìgbòho ṣàkómọ́ra tí a fẹ́ gbọ́ ọ̀dẹ̀ kú fún un nígbà orí wọ́n ní fọ́lẹ̀ Yorùbá. Ẹ̀jẹ̀ wọ́n fẹ̀mí ara wọn di. 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 Sunday Igboho ẹ ṣe mistake kan o ẹ ṣe mistake kan kí ni mistake tẹ ṣe ni pé ẹ bá ń sọ̀rọ̀ ẹ máa ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé bẹ́ẹ̀ ṣe tó pé ẹ lè sọ pé tó bá wù yín o ẹ lè pàṣẹ pé kí ìbọn kó máa ṣe lójú afẹ́fẹ́ báyìí like ẹ máa ń fẹ́ káwọn èèyàn mọ̀ ìdíwé bí ẹ ṣe nágbára sí olóyè Sunday Igboho ìdíwé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ra yín ẹ jù bẹ́ẹ̀ lọ mistake kan tí mo rí tẹ ṣe láti jọ́sí mo ti mọ̀ yín kò jù bẹ́ẹ̀ mo fẹ́ sọ pé bẹ́ẹ̀ ṣe tó yẹn ẹ jù bẹ́ẹ̀ lọ ẹ mọ yogun tẹ́ ti jà tẹ́ ti dé ni ṣe ẹ mọye gbókú tẹ́ ti forí là tẹ́ ti dé padà níbà mí ẹ ju orúkọ tẹ́ máa ń pera yín lọ ẹ̀dẹ̀ ju ìdíwé bẹ́ẹ̀ máa criticize ara yín bí bẹ́ẹ̀ máa fira yín pé yẹn jù bẹ́ẹ̀ lọ Sunday Igboho ẹ má máa sọ pé bẹ́ẹ̀ ti tó rí ẹ jẹ́ káwọn èèyàn máa sọ̀rọ̀ yín táwọn èèyàn bá ròyìn pé bẹ́ẹ̀ ti tó ní yóò tún dùn létí ju pé kẹ́yìn gẹ́gẹ́ máa sọ pé ẹ lè pàṣẹ kí wọ́n máa ṣe kíní kan lójú afẹ́fẹ́ kí wọ́n máa bàbá ẹ jù bẹ́ẹ̀ lọ for real life ẹ jù bẹ́ẹ̀ lọ tó ti mọ́kọ́ rí yín ẹsẹ̀ mi gbọ̀n níbí pé mo rí nǹkan tó lè sọ alómi. ẹ ní kúre Gani ó máa rìn lọ nílẹ̀ Yorùbá ni máa rìn lọ kẹ́nikẹ́ni má fi ra ìwé ààrẹ pọ̀nmọ́ ààrẹ tí ń pẹ́ lẹ́dẹ̀ wọ́n fi èèyàn kan jẹ́ olúọdẹ ní ìlú kan ńgbà tí wọ́n ní olúọdẹ àárí ẹ̀ kó tiẹ̀ kó wọgbó lọ kó pàgálà kó pérín ó ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ó ní èmi rè olúọdẹ tí ń jí papọ̀ mọ́ ààrẹ jọlọ you are now compare yourself with Sunday Igboho wèrè kẹfẹ́ jáde síta ó ní ògo OPC ní Sunday Igboho lò kà á dà fún yín èní ọjọ́ ìsinmi àyájọ́ èní tó jẹ́ ọjọ́ ìsinmi ẹ̀ ní sinmi bàbá mi Gani Olóyèdé my number bí ṣé kí n fún yín ní nọ́mbà mi ni àbẹ́ ẹni lọ́wọ́ ẹ̀ ní sinmi bí ẹni ṣe jẹ́ ọjọ́ ìsinmi máa jìnnà sí gbogbo ẹnikẹ́ni tó bá dìde tó ń dìtẹ̀ Sunday Igboho torí pé Sunday Igboho dìde fún ìran Yorùbá fún ìran ẹ̀ ní sinmi àgánádì ní sinmi o Olódùmarè má jẹ́ kí ọ̀tá Yorùbá ó ní sinmi o gbogbo àwọn tó ń ṣe inú dídùn sí pé pátí Fúlàní pa wá nílẹ̀ Yorùbá ọba mi òkè má jẹ́ ó ní sinmi o ẹran kò jẹ́ kì í ní sinmi ọ̀tá ilẹ̀ kóòtù òjíire ẹni ní sinmi ara ò ní tù yín ẹni bí ni yín ẹni bí ògo OPC ní Sunday Igboho lò ṣé Sunday Igboho wá yín lọ gbàyàwó níyàwó rí ṣé ẹ gbọ́ pé Sunday Igboho ó gbọ́kọ̀ lọ́wọ́ ọlọ́kọ rí ẹ gbọ́dọ̀ ẹ̀ rí jagunjagun yàtọ̀ sí tọ́ọ̀gì ìgbà tó ṣẹlẹ̀ ṣe lẹ́kìtì mi báyìí ǹjẹ́ ẹ gbọ́ pé ọmọ ìlú ẹ̀kú kọ́ ọmọ Sunday Igboho gan wọ́n lù àṣẹ tọ́ọ̀gì kí n tẹ́yìn ò bá ń ṣe tọ́ọ̀gì kílẹ̀ wá dọ̀dọ̀ Jonathan kílẹ̀ wá dọ̀dọ̀ Obi ní timi Sunday Igboho superstar tọ́ọ̀gì ni and we love him like that we love him ọmọ ní máa ń sìnkú roko àwa la máa sìnkú gbogbo ẹ̀yàn ọmọ OPC ẹ̀yin OPC títí yàtọ̀ ọ̀dàlẹ̀ people's corruption ọ̀dàlẹ̀ people's confusion ẹ ti confuse ògo tẹ̀ ń lò gbogbo ẹni bá ti jáde ń sìn àgẹ́sì wọn ó lè ní OPC mú nígbà kan ìgbà tó ń nà gbogbo èèyàn ló lè abẹ́yìn gan ó lè ológo dákúdákú ológo tí ń pọ ọmọ Yorùbá tí fi ń lò gbà ológo tí ń wọ́ ọmọ lọ́mọ tó fẹ́ wọ́ ọmọ lọ́mọ wọ́n pm wákọ́nà àwa ò ní we will not take you serious again but in the more tá a bá ṣe rí tẹ́ bá ṣe ń jáde làwọn máa fojú lé sí wèrè kẹ́ jáde síta mi rò pé ó bímọ tó bá jẹ́ pé ó bímọ ni
wọ́n tó jáde síta tó wá ń sọ yìí kò ní sọ tó bá jẹ́ pé ó bímọ níṣẹ́ abẹ́ ìgbádùn mi wóróworó tó jáde síta tó ń sọ àwọn wà ní ìlú òyìnbó ààrẹ ló ń fún wọn lórí ọ̀fẹ́ àti máa padà wálé ẹ ti mọ̀ pé lára àwọn tí ààrẹ lọ ń bamọ́ tó ń fún ní wọ́kọ́nà yọ̀díẹ̀ ọmọ yọ̀díẹ̀ àrà bẹ́ sán tí ènìyàn bá lè jagun tí ò bá lè jagun nígbó ájà lè jagun obìnrin ẹ ní nísìmí ara ò ní rọ̀ yín láṣẹ Olódùmarè ẹ̀yẹn ní bí mo fẹ́ mú píṣọ ẹni yẹn kí n fi wọn bọ̀ tó dà pé nẹ́tíwọ̀kì yẹn òun ní ẹ sáré wò ẹ ti lóbìnrin yẹn ẹ máa yìí mú gbọ́dọ̀ lórí YouTube kẹ́ ẹ wo ẹlẹ́yà ẹ̀ wọ́n ara ló ń sọ olè wò yìí àwọn aṣẹ́wó bóyá London ló wà ní bóyá France ló wà àwọn aṣẹ́wó tí Gani lọ ń bá lọ́hùn àwọn aṣẹ́wó rẹ̀ lára wẹ̀rí lára àwọn aṣẹ́wó Gani ti fi jẹ oyè ó fi oyè gba pátá nídìí wèrè òfò ní gbogbo yín máa ṣe òfò àgọ́rẹ́dì nísìmí sẹ́ èpè la máa fi sí Gani lọ kúrò nílẹ̀ yìí o bàbá mi ọ̀ràn ní ìrìṣà olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá bàbá wa Olúbàdàn Adéwọ̀lú Iyìwọ̀lú Ògówọ̀lú Adùnwọ̀lú Ẹ̀yẹ́wọ̀lú Oyínwọ̀lú Iyọ̀wọ̀lú Ìdùnnúwọ̀lú Rasheed Ládọjà di Olúbàdàn of Ìbàdàn land bàbá wa Òrúmọgẹ́gẹ́ Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ mo ṣe kábíyèsí fún gbogbo adé o bàbá wa Olúgbọ́n Tilégbọ́n ọba Francis Ìṣọ̀lá Àlàó bàbá Ìgbòho tí ẹ̀ ń gbọ́ mi sà ọwọ́ Atajẹ́rò èwì ìtàdó bàbá wa ọwọ́ Òbòkun bàbá wa Ẹ̀gbá Aláké Tẹ̀gbá àtẹ̀yìn ọba kankankankankan nílẹ̀ Yorùbá mo fi yọ́nú Ọlọ́run bẹ̀yìn lásìkò títí yín ilẹ̀ Yorùbá ò ní dàrú ogun tó ń jà wáyé lásìkò títí yín lógun ọ̀run máa ṣẹ́gun ẹ̀ ẹ má pe ìpàdé kẹlẹ́fẹ́ pé Sunday Igboho àti Gani papọ̀ o kò jọra wọn o torí àwọn wèrè kan ti ń gbègbèsè pé àwọn máa lọ sọ́dọ̀ onírìṣà àwọn máa lọ sọ́dọ̀ bàbá wa Olúgbọ́n àwọn máa lọ sọ́dọ̀ bàbá wa Olúbàdàn èwe adó wọn pé gbogbo àwọn ọba yẹ papọ̀ pé kẹ́pẹ́ Gani àti Sunday Igboho kẹ́ wá parí ìjà Igboho bá Gani jẹ́ o a ò rẹ́dì láti parí ìjà pẹ̀lú wèrè ẹ má bínú nẹ́tíwọ̀kì ẹ ló ń ṣe rọ́ọ̀fù àwọn tí Igboho ń bájà lọ́wọ́ lé àwọn tó yọ ilẹ̀ Yorùbá lẹ́nu tó ń jí ilẹ̀ Yorùbá gbé tó ń jí ọmọ Yorùbá gbé tó ń wa kùsà wa ohun tí Ọlọ́run yọ̀ǹda fún wa ká máa fi ṣe ìgbádùn tó jẹ́ pé àwọn Nàìjíríà tó tún parí ẹ̀nà Yorùbá òní Sunday Igboho ń bájà lọ́wọ́ ṣé ẹni tí Gani gbogbo ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ Yorùbá lẹ́mọ̀ pé kì í ṣe Yorùbá bàbá ẹ fẹsẹ̀ rìn wọlé ní ẹ̀yin bàbá wa tó bá gbé wá ẹ má gbà ṣé gbọ́ mi òkùnkùn àtìmọ́lẹ̀ ò lè ṣe papọ̀ òkùnkùn ní Gani ní ilẹ̀ Yorùbá Chief Mrs. Ààrẹ Gani Adams ààrẹ jọlọ òkùnkùn ní ilẹ̀ Yorùbá ìbànújẹ́ ló jẹ́ fún wa pé Ọlọ́run ti ẹ̀gbá láyè ó jókòó sí ilẹ̀ Yorùbá Sunday Igboho ló tọ́ náà ìmọ́lẹ̀ tó jẹ́ ká ìrìnà Yorùbá máa mọ ọ̀tá wọn náà àwọn tá a rò pé ọ̀rẹ́ ni wọ́n àwọn tá a rò pé ọmọ ọkọ ni wọ́n ìwà àti ìṣesí Sunday Igboho jẹ́ ká mọ̀ pé lóòótọ́ lódodo eléyìí ọ̀tá wa ni Yorùbá dẹ̀ sọ wípé ọmọ wàgbà kàrà wàgbà dúdú òun ló máa mú kí ọmọ máa fẹ́ràn èèyàn dáadáa ẹni tó ń gbà wá lẹ́nu ikú ó yàtọ̀ sẹ́ni tó ń tì wá sẹ́nu ikú àwọn sọ wípé ogun ò tí ìjàlẹ̀ Yorùbá tó dìgbà tí onílé ò bá nílé gbé mọ́ tí gbogbo Yorùbá bá sá káàkiri Gani alẹ́ lọ sáńkọ́tà pẹ̀lú àwọn Fúlàní pé gbogbo Èkó sí Ìbàdàn yẹ ẹ̀yọ̀ǹda ẹ̀ fóun. ta ló sọ̀rọ̀ pé Adéwálé Adélájà go àti ẹ̀jẹ̀ rí o lè kọ́nà nílẹ̀ lè dúró mú wèrè ní ẹ̀ wèrè ṣé bàbá yín gan ṣé kì í ṣe olè ní ṣé Gani ò jalè ní abẹ́fẹ́ ká túṣu tó dalẹ̀ kòkò ṣé káwádìí ẹ̀dẹ́ lè tì rẹ́ ròdù káwádìí ẹ̀dẹ́ mú Mushin ṣé kò jalè nígbà tó kọ́ kápẹ́tà àbáyé ẹ̀fẹ́ rún ni ẹ̀yin ọmọ àlè tó ti kórí yín sábẹ́ ẹ̀yin kábíyèsí wa ẹ dákun ẹ dábọ̀ ìlú òní bàjẹ́ lé àsìkò títí yín Ìgbòho bẹ́ẹ̀ ní kẹ́nìjà ọmọ ládé aláàbí ọ̀ládé adé aládé ikú lágbàbá aláàbí ọmọ aládé ṣẹ́ṣẹ́ fún ọmọ bẹ́ẹ̀ wúrọ̀ ẹ̀yin bá sọnù ẹ wá bákòtò ẹ̀yin bá sọnù ẹ wá bó ṣe mú sùn yín ló sọnù ẹ wá ṣùgbọ́n tọmọbìnrin tó níwájú tó lẹ́yìn tó bá kọjá níwájú ilé aládìgún wọn máa ń fi irú wọn ṣaya ni àwọn lọmọ aládé ṣẹ́ṣẹ́ fún àwọn èyí ṣolè ṣẹgbọ́n mi ní símbọ̀ wọn yìí jalè ó lè ní bàbá Gani jà tó fi sábà sí arigidi ẹ lọ bèrè ìtàn gbogbo yìí tẹ́tẹ́lẹ́ lẹ́yìn òun gé jalè ní Mushin kó tó wá lọ bàbá Dr. Frederick Fasehun kó tó lọ àwọn bàbá yẹn lọ́wọ́ wèrè obìnrin tí mo bá fi píṣọ ìwọ̀n yẹn rí mo ṣe ń bọ̀ lórí ẹ̀ ó ní láti 17 years ṣé 17 years díẹ̀ ṣe rí tábà ti ń parọ́ díẹ̀ náà máa tú àṣírí irọ́ wọn ó ní láti 70 years ní Gani tí ń jàjàgbara ṣe 70 years ní àbí 11 years ẹ jọ ẹ bá mi wo 33 years mọ́ 70 years kí ló máa fún wa
33 years OPC ṣe pé 33 years lénìí that is 50 years mo sọ fún yín wèrè dẹ̀ claim pé òun 56 àwa mọ̀ délédélé ṣe gbọ́ mi àwa mọ̀ Gani ó ìran ó lè ní kì í ṣe Yorùbá ẹjẹ́ bí wa léèrè símbọ̀ Yorùbá wò lẹ́rí lára ẹ̀ kò sí mo ṣe pé bàbá Tinubu we must take Gani to court àwa tú àṣírí ẹni tó pa bàbá Bọ́lá Ìgè gẹ́gẹ́ fún wa níbi tí Sunday Igboho ti gba 45 million yẹn àwa tú àṣírí àwọn ọmọ olè rádaràda ọmọ ọdún mẹ́rin ṣé mẹ́rìndínlógún ló pè ní àmì mẹ́rìndínlógún ló ti ń ja ìjàgbara gbàwó náà dá OPC ilẹ̀ ṣé ìgbà tó dá OPC ilẹ̀ ṣó wà ń bẹ́ẹ̀ ni òfò lẹ́ máa ṣe gbẹ̀yìn òfò ní nífọ̀kànbalẹ̀ gbogbo ẹni tó bá ti ní pé ìran Yorùbá ò ní nífọ̀kànbalẹ̀ bàbá mi Ọ̀jájá please mo mọ̀ pé ẹ̀yẹ̀gẹ̀ ò ní ráyè fún rọ̀bọ̀ rebe ẹ̀mọ́ tó wà ńlẹ̀ náà bí ìran Yorùbá ṣe máa survive tí ìlú ò ní túmọ̀ yín lórí ilẹ̀ Yorùbá ó máa gbòòrò lásìkò títí yín ní bàbá wa Ọ̀jájá Ògúnlùsì àti bàbá wa Olúbàdàn Alákétẹ̀gbá Olúgbọ́n tilé gbọ́n àti ẹ̀yin ọba kankankankankankanka gbogbo yín náà lọmọ burúkú ti lo ìgbéraga sí gbogbo yín ló ti lo ìgbéraga sí so a níbi ire làwa ẹ wo iṣẹ́ tọmọ yín ń ṣe Májàsọ́lá Sunday Igboho ẹ wo iṣẹ́ tó ń ṣe àwọn tó ń mólè ẹ jẹ́ kí wọ́n máa mólè lọ ṣẹ́gbọ́n mi sà so tẹ́nì yẹ̀kẹ́ bá jáde síta tó bá ní ògo OPC ní Sunday Igboho lò wọ́n ti ya wèrè ẹ má dá wọn lóhùn àwọn ọmọ yín tó wọ́n mú ìtàn wọn bẹ lọ́wọ́ wa bìbà ṣẹ́gbọ́n mi sà jẹ́ ń gbọ́ mi o pé ògo wọn ní Sunday Igboho lò láti bo síbo ìkànnì àwọn ọmọ OPC ní Sunday Igboho ń gbà mélòó nínú àwọn ọmọ OPC yìí ní Sunday Igboho lọ kalẹ̀kùn lé wọn ẹ ti rámáyé ẹ ti ṣòfò majority àwọn tá à ń sọ wọn làwọn ò búra fún Gani wọn wọnú OPC fún ìjàngbara ilẹ̀ Yorùbá not entertainment not abọ́ rẹ̀ ká lọ máa bọ olókun ká lọ máa bọ ọlọ́sà kó ní pati máa ṣe pati kan ní ó yá mẹ́ka kó rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ kó níyàwó kí tọkọtìyàwó máa jà kó jẹ́ pé OPC nìkan ni wọ́n máa parí ìjà tọkọtìyàwó pé àwọn wá wò pé kì í ṣe nǹkan tó torí ẹ̀tàn lọ búra rẹ̀ pé nígbà tí Sunday Igboho dẹ̀ dìde àwọn wá pera wọn jọ pé ẹ wá o ṣe na dream dèdè dream pé wọ́n ní ilé ìtukọ̀ lálá o torí ní táwọn ti fi jọ́yìn OPC rẹ̀ lọmọkùnrin yìí ṣe káàkiri kí náà wá wò pé èrè ìdí táwọn fi fọwọ́ fi gbogbo ọkàn fi gbogbo ara nígbà tí sínú tí Sunday Igboho ṣe nígbà táwọn oṣù ọmọ àlè wọn làwọn dẹ̀ kúrò nínú ẹgbẹ́ ọmọ àlè ẹni tí í ṣe Yorùbá tó lọ bàbá wọn lọ́wọ́ gbà tó gba OPC lọ́wọ́ wọn àwọn dẹ̀ rí pé àwọn ò búra fún Gani ilẹ̀ Yorùbá làwọn búra fún iṣẹ́ ilẹ̀ Yorùbá ló tẹ̀dé làwọn fi dìde pé yẹ̀ sóyá ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá wa pé bàbá wa Prince Ọ̀ṣínbọ̀tẹ̀ olórí OPC bàbá Bẹ́tí Fáṣẹ̀hùn àwọn gẹ́gẹ́ lójúlówó authentic original OPC certificate tí Gani ń lò fake ni tí wọ́n fi register OPC fake ni original ń bẹ lọ́wọ́ bàbá Ọ̀ṣínbọ̀tẹ̀ ẹ jẹ́ kí bàbá yóò dìde we the Yorùbá we are ready to take our heritage back for Nupe boys. ó ti dojú ẹ̀ tẹ́ gbọ́ mi ó ti dojú ẹ̀ mo kí gbogbo yín bẹ́ẹ̀ ẹ má da Prince Adéwálé Adélájà ẹ má da lóhùn ọmọ àlè ní kí dẹ̀ tó ṣẹjọ́ ẹ̀ Gani ti kó wọn níyè lọ Gani ti ra wọn yè jẹ́ gbọ́ mi tó bá jẹ́ pé nẹ́tíwọ̀kì yẹn dání tẹ́ bá gbọ́n tóbìnrin yẹn sọ tó ló wà ní òun wà nílùú òyìnbó Gani ló fún wọn ní òbí láti máa wálé tẹ́ bá rí tẹ́mi àti ẹ̀bájọ́ dúró mo fáyì jùlọ Gani ti ra wọn níyè ọpọlọ orí wọn Gani ti dorí ẹ̀kodò jẹ́ gbọ́ mi nẹ́tíwọ̀kì orí wọn ti fail ó ti yọ sim card orí wọn ti yọ dání ó wá ń lo ayé wọn bí bàtẹ́ nìyẹn bá ru àmàlà tó ru ẹ̀bá ní so ẹ má dá wọn lówó anybody wọn tó bá jáde síta ìkọ̀kan làwọn ọmọ àlè yọ ọmọ fojú yọ wọn bọ̀tà á máa wí títí Olódùmarè máa fi ṣí kọ́kọ́rọ́ orí wọn tí Gani tì mọ́lẹ̀ tẹ́gbọ́n mi ó ti tọ́ fún wọn ní ó ti tọ́ fún wọn etí wọn ti di ní Sunday Igboho ń lò ògo OPC ní Sunday Igboho ń lò ṣèbí Sunday Igboho yọ ọmọ OPC ní ẹ má dé káàdì tẹ́ṣe fún Sunday Igboho ẹ mú jáde síta yẹ̀yẹ́ ẹjọ́ ogun wo ní Gani ti ẹ̀jà rí náà but ọmọ ogun obìnrin bí o bá mọ ogun Fúlàní lílé ọmọ ogun obìnrin lílé kiri ọmọ Nupe ọmọ kan sọ̀rọ̀ ìwọ náà sọ̀rọ̀ kẹ́nikẹ́ni má fi ra ìwé Aláàfin kẹ́nikẹ́ni má fi ra ìwé ààrẹ òfu lẹ́ má ṣe tirantiran ìkan jáde síta ó ní àwọn ìyá mẹ́tẹ̀ẹ̀ta yìí ló má fi ṣépè fún ara òun mo wá wò pé ìwọ gan tó ló fẹ́ ṣépè fún èèyàn èpè tí ń jà ẹ́ already ìwọ tó ló fẹ́ gbẹ̀yàn ṣépè èpè tí ń jà ẹ́ already fúláàgì gan tó rìn mọ́ ibi táwọn ìyá ẹ̀ wà gbogbo fúláàgì ọ̀hún ti ya tán èpè tí ń jà already ṣé àwọn ìyá yẹ gan wọn rojú wọn rí n tó lọ
kọ́mọ̀ pé ìyà tó ń jẹ wọ́n ní òjẹ́ kó rówó raṣọ funfun raṣọ rẹ́ẹ̀dì àtàṣọ green tó fi síbẹ̀ tó fi ṣe fúlágì àwọn ìyá ẹ̀ èpè tí ń jà ẹ́ ọ̀rẹ́dì ó jẹ́ lọ́dọ̀ balẹ̀ lọ́dọ̀ Sunday Igboho kó bẹ́ẹ̀ wá 1 million bóyá o lè fi tú ibi tó ṣùáyìn ẹ̀gán tó dúró sí gan ènìyàn ò lè gbóúnjẹ bẹ́ẹ̀ kó ló fẹ́ jẹun kó lè mọ̀ pé èpè tí ń jà yín ẹ̀yin èèyàn mi ṣe tó máa tó ọ́fíìsì wọn kí túṣọ bẹ̀ àwọn tó sọ wípé bàbá Èkìtì tá ń bá mú ẹ ara ló máa pa yín sẹ̀ ilẹ̀ Yorùbá máa mú yín lẹ́yọ kọ̀ọ̀kan ni ilẹ̀ Yorùbá máa mú yín lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀yin ẹni ègún ẹni èpè rádaràda kí láṣọ Gani nílé aláró nílẹ̀ Yorùbá kí láṣọ títí ẹ̀ ó ti jẹ èyí tó fẹ́ jẹ nílẹ̀ Yorùbá ó ti jẹ tán there is no room for Gani again mo tẹ̀ jẹ́rìí ọba ìlú mi mo jẹ́rìí ọwọ́ ajẹ́rò náà mo jẹ́rìí Olúkòyí mo jẹ́rìí Olúkẹ̀rẹ́ mo jẹ́rìí bàbá mi Èwe Adó afẹ́ṣe ìdìrókò ní oṣù tó ń bọ̀ Ìgbòho must be there tí Gani bá yọjú oh God ó táwọn ọmọ ẹ̀yìn ẹ̀ bá tẹ́lẹ̀ tí mo gbé ambulance dání à ń lù bí ẹni wọn kò ń gan ó mọ tèkìtì sọ́tọ̀ à ń lù bí ẹni lùgbàrà ni kà á dáa fún ọ ó dẹ̀ ń gbá Yorùbá ọmọ oníkan dé pé má bà lu bàbá mi jẹ́ wọn jagun bẹ́yẹ ṣé máa ṣe ń jagun nìyẹn ẹ wá lọ́mú Fúlàní ẹ ṣe fídíò ṣẹ̀bá àwọn ọmọ ti tẹ̀ ṣe fídíò ní ìjẹta náà Sunday Igboho di àwòkọ́ṣe fún wọn ògo títan náà ògo tó kiri dájú ògo Ìgbòho náà pè bẹ́ẹ̀ ṣé o máa má jà sọ́lá ikú bàbá ẹrú ikú eléyìí tó lọ́mọ ogun tó ní sàábé apàdé ọlọ́pàá lọ́nà wọ́n rí ìrù ẹkùn wọ́n ní àwọn ọmọ Ìgbòho lélẹ́yìn wọ́n dẹ̀ ń bẹ́rí fún wa mo wá ní ọ́fíìsà nínú I so much love that man ó dẹ̀ ń bẹ́rí pé I beg and pray that government will give him chance that man capable to flush them out of Yoruba land only I'm not a Yoruba man before we think that Yoruba land is a peaceful land we that working here we are enjoying pé òun ò gbàdúrà kan transfer nǹkan nílẹ̀ Yorùbá pé the more down people today nowhere safe but when this man come wèrè wá jáde síta pé ògo wọn ló lò lórí burúkú olè ẹlẹ́nu bẹ́ẹ̀ nu yọjá lórí burúkú olè aláìní tìjú olè ọmọ ìrankíran olè tí ń gbẹgbẹ́ ẹgbẹ́ lọ́wọ́ ẹlẹ́gbẹ́ ọmọ kẹtẹ́pẹ̀ là ń rọ̀bà ni tó bá ti gba tí o ṣe ti tiẹ̀ you are armed robbers OPC did not belong to you when they are funding OPC you are not there ìyẹn jáde síta èmi ni commander OPC Ìbà Gani Adam Oòduà ọmọ àlè náà tún pé Oòduà mọ́ra ẹ̀ the 15 Ààrẹ Ọ̀nà Kakanfò wèrè òfò lẹ́ máa ṣe àwa ò ní sọ pé kẹjáwọ́ lẹ́yìn Sunday Igboho ẹ máa jáde síta bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa ka àbùkù bẹ́ẹ̀ làṣírí yín ọmọ tú you know people know you wọ́n mọ̀ yín ju ara yín lọ ṣebí wọ́n lé ọ̀gá yín lè sáré ju rélùwé ni lẹ́ni tí this time around á sáré bíi jẹ́ẹ̀tì ni ṣẹ́gbọ́n mi ojú ọmọ Yorùbá ti là kò síbi tẹ́lẹ̀ sápamọ́ sí ẹ̀yin ẹran àwọn ẹ̀yin rédèrèdè ẹ̀yin játijàti ẹ̀yin ọmọ àbí ìpabẹ́ ẹ̀yin ọmọ ìjọbẹ̀rí tí ń wá bẹ̀ẹ́ sáyà tí Gani gbogbo yín tó ń lo ògo yín mọ́gbà tẹ́lẹ̀ ní yé gọ́bẹ̀ o àwa gbé ọ̀pá wèrè àwa gbé sórí àga wájòkó ẹgbẹ́ bàbá yà á máa dọ̀bálẹ̀ fún ma ní ẹwu bí bá máa ṣe sọ ayé àwọn ọmọ Yorùbá dà àkàìmẹ́yẹ ọba ní Kwara tó ti kórìí wọn sábẹ́ òfò ló máa ṣe òfò let me tell you again ẹ̀yin tẹ́ ẹ̀ bá ti mà oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè oníbodè Aláàfin Ọ̀yọ́ ni ẹ lọ béèrè ìtàn kì í ṣe oyè tó kó gbogbo Yorùbá papọ̀ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè aṣọ́bodè tí Aláàfin bàbá wa ikú bàbá yèyé bá jagun lọ tó máa ní kó múlé dání tí ẹ̀ ń gbọ́ mi kó múlé dúró torí wọ́n ní ọdún kan Aláàfin Ọ̀yọ́ jagun lọ ó kó gbogbo ọmọ ogun lọ jagun kó tó dé Ọ̀tà ti gbẹ̀yìn wọlé ìyẹn ló kó Aláàfin ìgbà nìlọ́gbọ́n ló fi wá yan èèyàn kan gẹ́gẹ́ bí olórí ẹ̀ṣọ́ kó máa ṣọ́lé security that we hope get for Aláàfin lélẹ́ ìwà ń kàràmà kiri tó wá kó ẹ̀yìn ọba kan sábẹ́ kì í ṣe olórí ogun lẹ̀ Yorùbá ìwé ẹ̀ àtàbọ̀ lórí ogun Báṣọ̀run Balógun Ìbà tó ba lórí ogun ṣẹ́wọ̀n kó tún jí orúkọ yẹn lò Ààrẹ Ọ̀nà Kakanfò was not a Ìbà but torí pé Yorùbá ti gbàgbàkúgbà òun náà tó wá ń lo Ìbà wọn máa pe Ìbà Gani Adam òfò ló máa ṣe òfò ẹ lọ bẹ̀rẹ̀ tán tẹ́ bá rí àwọn ọmọ Ọ̀yọ́ tó gbóná nínú ìtàn tí wọ́n ní lórí ìtàkodò they will tell you that Ààrẹ Ọ̀nà Kakanfò was a chief security officer to Aláàfin Ọ̀yọ́ kì í ṣe oyè tó kó gbogbo ilẹ̀ Yorùbá mọ́ papọ̀ agbára ẹ̀ ò dé Èkìtì agbára ẹ̀ ò dé Ọ̀ṣun bẹ́ẹ̀ náà ni kò dé Ògùn ṣe gbọ́ mi kì í dẹ̀ ṣe gbogbo ilẹ̀ Ọ̀yọ́ ló dé olófẹ́ sá sí abẹ́ OPC pé OPC yẹ gbogbo wa lájọ ní ṣùgbọ́n OPC ti tiẹ̀ OPC tí Gani Adams ń operate OPC tí ò ní ìwé ẹ̀rí ni torí ẹgbẹ́ kan ò lè máa jẹ́ orúkọ ẹgbẹ́ márùn kan ò lè máa jẹ́ orúkọ kan certificate tó fi register OPC wà lọ́wọ́ bàbá wa Ọ̀ṣíbọ̀tẹ̀ ìrìndí tí a fi gbọ́dọ̀ pé bàbá Ọ̀ṣíbọ̀tẹ̀ nìyẹn pé a fẹ́ gba ìní wa padà lọ́wọ́ ọmọ ẹrú
ọmọ núpé pé èyí tó ṣe nílẹ̀ Yorùbá ó tó gẹ́ alùbàtà ìdarin akó ìsinmi ní o ọ̀pọ̀ ìsinmi la máa ṣe ẹ mọ̀ pé kò ní sómi kì í rẹ̀ mí ó tún lè dago 12 kí n tó dé tí n bá ti tó rí ní tó tún bí mi nínú the more you come for Sunday Igboho the more legegun mi ń lé ṣe ẹ̀yin olórí burúkú ẹ̀yin bí mi ò lówó dátà máa ya àwa ò ní jalè bí Gani yín ṣe jalè 6 billion and 25 billion tí ẹ papọ̀ tí Jonathan ní kó fi ṣe empowerment fáwọn ọmọ ẹ̀ ṣe bó ló fọ́ wọn ká rẹ́rẹ́rẹ́rẹ́ ojú olè rè olè Gani Adams olè ojú olè rè olè kò ní dáa fún gbogbo yín more of you ẹ kọ́ jáde àti ní yín pé ẹ̀ nílò nù àwa má ọpọlọ yín ti Gani ti dorí ẹ̀kọ́ lóye àbáyé straight here see you please support ìlú ẹkùn tó bá jẹ́ pé lóòótọ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ọ̀dọ́ ni ẹ wá state yẹ kàn kí wọn náà lọ́jọ́ ìlú ẹkùn kájọ lé àwọn aṣebi kúrò nílẹ̀ Yorùbá. lòṣì wà ara wọn lòṣì máa wà ara wọn lòṣì wà ara wọn ni ìyá máa wà ara wọn ni ìyá wà ara wọn. mo tún kí gbogbo ọmọ kóòtù òjíire àwa ojúlówó ọmọ Yorùbá ṣé mo kí tí mo bá sọ wípé afẹ́fẹ́ ti fẹ́ pé lójoojúmọ́ là ń rí fúru àwọn adìyẹ lójoojúmọ́ làwọn onílára ń fojú wọn àwọn tó jẹ́ pé ìlú bámúbámú làwọn yó pé táwọn bá ti jíire bọ́mọ Yorùbá ò bá tẹ̀ jíire kò kàn wọ́n lójoojúmọ́ lọ́ba mi ò kì í fi àṣírí wọn wọ̀n síta tèmi àtẹ̀yìn jọ ń rí bẹ́ẹ̀ ni ìyá wọn mọ́ Gani ẹgbọ́n náà kí ló bá ẹkún wá ẹjá bí Gani léèrè àtàwọn ọmọ ẹ̀ kí ló bá ẹkún wá kí ló bá ìbànújẹ́ fún wọn ìgbà tí Gani dá OPU lẹ̀ èèyàn mélòó ló takò kí ẹ̀ ń gbọ́ mi nígbà tí Gani dá OPU lẹ̀ ìyẹn Gani Adams ènìyàn mélòó ló takò ó ṣe wá dé nígbà tí ọmọ onílùú wá dá nǹkan lẹ̀ láti ṣe ìlú títí ẹ̀ lóore láti ṣe ẹ̀yà títí ẹ̀ lóore ní Gani àtàwọn wèrè tó ń kó káàkiri náà bá bú sẹ́kún ní gbangba ó ti yẹ kẹ́ ẹ mọ̀ pé ejò wọn lọ́wọ́ nu ó ti yẹ kẹ́ ẹ mọ̀ pé àwọn wọn yóò dúró níbi tí ìran Yorùbá ti máa ní ìfọkànbalẹ̀ àwọn àgbà Yorùbá wọ́n ní okùn kì í gùn gùn kó má níbi tó ti gùn wá bẹ́ẹ̀ ni ọmọ yìí wà kó má lórí sùn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ tún béèrè ìbéèrè lẹ́ẹ̀kan sí àti ń béèrè tipẹ́ táwa kan mọ̀ bóyá Gani Adams lè jáde síta kó sọ fún wa níbo lórísun títí ẹ̀ ní ilẹ̀ Yorùbá irú èèyàn wo ni bàbá títí ẹ̀ jẹ́ ní ilẹ̀ Yorùbá iṣẹ́ wo ni bàbá títí ẹ̀ ń ṣe ní ilẹ̀ Yorùbá torí pé wọ́n ń pariwo òun ló mọ security òun ló kájú ẹ̀ òun ló lè ṣe káàkiri mú ti pé ńgbà tí Sunday Igboho sí ilé kò ní ìkankan ṣe ẹ jọ̀ọ́ ṣé ọlọ́pàá Nàìjíríà ló tẹ̀ ní Gani Adams ni àbí Nàìjíríà àmì àbó lọ sí Amẹ́ríkà ó lọ sí British ó lọ sí Germany lọ tírẹ̀nì iṣẹ́ ológun àbí wọ́n bímọ ní níbo lórísun Gani ẹ̀yin tẹ́sọ́ pé òun ló mọ̀ ti fún tẹ̀dọ̀ security tẹ́sọ́ wípé bẹ́ẹ̀ nìyàn kan ti ń ṣe kọ́nà ti ń ṣe tẹ́ torí ìlú ẹkùn tẹ́ ẹ̀ ń sunkún káàkiri táyé yín ń bàjẹ́ tẹ́ ẹ̀ mọ̀ páyé yín ń bàjẹ́ tẹ́ ń wò yín ní àwòsọ́kú tẹ́ ń wòra yín ní àwòrẹ́rìn kí ni níbo lórísun Gani ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ló lè sọ ìtàn Sunday Adéyẹmọ Ìgbòho ṣá àwọn bàbá kan mọ̀ wọ́n mọ̀ pé ní Ìgbòho tán tí Sunday Ìgbòho ti jáde ìdílé alágbára ni wọ́n ìdílé alágbára gidi ọ̀rọ̀ ni wọ́n mọ̀ pé bàbá Sunday Ìgbòho kì í ṣe ẹran rírọ̀ alágbára ni bàbá tábà ní pé agbára tógun jíjà a lè sọ pé Sunday Ìgbòho bá ń lé ni ẹjọ́ èyí tí Gani ṣe níbo ló ti rí ṣé ìdí kápẹ́ńtà ká máa fagi ló ti kọ́ṣẹ́ ogun jíjà àlàyé yín rùn ṣé ìdí kápẹ́ńtà ní Gani ti kọ́ṣẹ́ ogun jíjà gbogbo èyí tẹ̀ ń jáde síta lẹ́nìí tẹ́ ń pera yín ní ọmọ OPC èyí tó yẹ kẹ́ ẹ dọwọ́ bojú kẹ́ ní àṣírí yín ti tú mo sọ lánàá mo ní ẹni Sunday Igboho gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó wá fọ́ ìkòkò ọbẹ̀ yín Olódùmarè ló dé láti wá expose bàbá yín Gani Aníkúyẹrí ààrẹ jọ̀lọ́ tó jẹ́ pé ẹnu níbi ń jagun tí olóhùn kankan ṣe tẹ́lẹ̀ máa dárúkọ ogun Bàdó ogun kíní kankan ogun Ìwá ààrẹ nìkan ló mọ gbogbo ẹ̀ ṣe ẹ wá gbogbo ẹ̀yin tẹ̀ ń jáde síta kẹ́ ẹ gbé gíláàsì kẹ́ ẹ wo ara yín ẹ mọ̀ pé ayé yín rùn Gani ti lu ayé yín mọ́gbà Gani ti gba kádàrá yín lọ́wọ́ yín àtẹni tó ló fẹ́ pé ìyá wọn mẹ́tẹ̀ẹ̀ta please go and look yourself by yourself ẹ mọ̀ pé ayé yín rùn mo wá mú fídíò bíi méjì kan wá fún ẹ̀yin ọmọ Yorùbá ṣé a lè pe àwọn eléyìí ní abiyamọ Gani ti bà ayé wọn jẹ́ bóyá ìdí ti dúró dẹ̀ ń bá wọn jà èyí tí ẹ wo eléyìí ṣójọ ẹni tó wà nílùú òyìnbó Gani ti bà ayé wọn jẹ́ wọ́n lókùn tó ń sọ nígboro ẹnu nígbà táyé wọn kò ní mí nì fún wọn ẹ̀gbọ́n tó ń sọ. orúkọ mi ni títí láyọ̀ kéèké fún OPU mo kàn fẹ́ sọ̀rọ̀ lórí àkọ́kọ́ tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí OPC ní àkọ́kọ́ ṣe rí àwọn
political talk simile tí wọ́n bá ti fẹ́ ṣe politics àwọn politicians máa ń lo àwọn èèyàn láti ṣe máa dàrú láti gba nǹkan jẹ́ wọn kì í ṣe nǹkan tó dáa ṣùgbọ́n nǹkan tí wọ́n sọ pé lórí self determination òun ni lórí Ìbà Gani Adams di 15th Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo nǹkan bá ń ṣe kódà kí Yorùbá lẹ́nu kí ìyà má jẹ wá ní ilẹ̀ Yorùbá àwọn sì tàwa ní abroad àwọn ló ń gbé wa wálé nítorí wọn fi wá ní fọkànbalẹ̀ about insecurity nígbà kò ní ṣe ẹ tó bá fẹ́ wálé kó máa bọ̀ because we were eléyìí ti fòbò jóná ó ti fòbò jóná eléyìí ti fòbò jóná á ti fòbò jóná ṣé ń gbọ́ ó ní political talk kí ni Gani wá dé ọ̀dọ̀ Jonathan àtòbí bí ò jẹ́ political talk ara àwọn tó pè ní Ìbàdàn tí ẹni yẹn yarí mọ́ lọ́wọ́ pé ẹlẹ́ṣẹ̀ tó ń bọ̀ yìí ó ẹ gbẹ́dọ̀ ṣiṣẹ́ fún Tinubu o Peter Obi la gbẹ́dọ̀ di ṣiṣẹ́ fún ṣé ó wá jẹ́ gẹ́gẹ́ bí INEC àbí ó jẹ́ gẹ́gẹ́ bí àwọn tó ẹṣẹ́ àwọn ọmọ OPC ló máa bá wọn dìbò ayé yín rún ṣé ká tó jáde síta ẹ̀yin náà owó tó lọ ní gbogbo program ilé báyìí gbogbo àwọn tó wà lọ́dà program ìpè náà ṣẹ́ fún tẹ́ bá wojú ẹ̀ dáadáa kò jọ ẹni tó wà nínú òyìnbó rárá lára àwọn tí Gani ti bá yé ẹ̀jẹ̀ ni lára àwọn tí Gani ń lò mọ́ Gani lára àwọn tí Gani ti sọ ayé ẹ̀ sí di korofo ẹ máa ń gbọ́dọ̀ ẹnu ẹ o sọ̀rọ̀ òwe ṣé ń gbọ́. ẹ wá wo àwọn ọmọ fún iṣẹ́ tí wọ́n kàn ń surprise mi tí wọ́n ń bọ́ta tó kàn ṣẹnu pàṣà tí bàbá wọn ò tẹ. orí ẹ burú lọ́rùn ẹ àwọn wo lọmọ pé níṣe kí ni èjì títí ẹ ṣe bó kó dídó ló sọ ẹ darúgbó ẹ̀yin ọmọ ìranù ẹ̀yin ọmọ àtọ̀rìn ọmọ ẹ̀rán kíra bàbá ti tèmi wọ̀ sàmọ́gọ̀ bàbá tó bí bàbá àti tèmi ẹni tí ò bá ní orísun ìyẹn ni ò ní orí ọ̀fẹ́ láti attack to correct the Gani Adams pé kó fẹsẹ̀ fẹ́ kó padà sínú pẹ́ nílùú bàbá ẹ̀ ọmọ tó wà bẹ́ẹ̀ bá mi tó ṣe àjẹwà pé kó padà sínú bàbá ẹ̀ bàbá tó bí bàbá tèmi tó tún bí bàbá ẹ̀ bí ìran kẹta ọ̀ ìran kẹrin in 18th century wọ́n wà lára àwọn tó ja ogun Kírìjí ogun Èkìtì parapọ̀ ogun Èkìtì parapọ̀ you hear me a máa correct yín ṣẹ́gbọ́n mi ẹ̀yin tí Gani ti lu ayé yín mọ́gbà ẹ̀yin tí Gani ti sọ ayé yín sí korofo táyé yín rùn tẹ́ ẹ̀ mọ̀ pé ayé yín rùn orísun ti tèmi nìyẹn tó bá ìdélú mi lẹ́nìí wọ́n ní ọmọ ọlọ́dẹ òkìrì lápá méjèèjì ìran baba ńlá baba ti tèmi ní wọ́n fi fìlà pé ní ìran baba ńlá ti tèmi lójó ja ogun tó lé àwọn Fúlàní padà ní 1834 ṣé Gani baba yín lè jáde síta kó máa sọ ìtàn yẹn torí it is not belong to the Yorubas it's a Fulani nupe ẹ̀yin olórí burúkú lédè rádaràdá yìí à ń sọ fún yín the 50 Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá oyè ẹrú lẹ̀ ń gbé lárugẹ àti sọ fún yín oyè aṣọ́bodè Aláàfin Ọ̀yọ́ ni bí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ṣe wà ní Brazil lọ́wọ́ ó yẹ kó máa ṣọ́ ibodè Ọ̀yọ́ ni kì í ṣòye pàtàkì oyè ẹrú ni ọmọ onílùgẹ ò gbẹ́dọ̀ gẹ́ níbi nígbà tí bàbá wa Mọ̀ṣúrì Káṣímáwo Abíọ́lá tó gbọ́ sórí yẹ kó oyè ẹrú ni bàbá ní kábàkùn Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́ àlàyé yín rùn ẹ máa gbọ́dọ̀ yẹnu wéré. tí Ìbà Gani Adams tí wọ́n ti wà níta at the age of 19 years. Yes. wọ́n ti ń ṣiṣẹ́ ìjàngbara yìí. At the age of 19 years. At the age of 19 years. Ẹ dákun ẹ̀yin tẹ́ mọ̀ mathematics ẹ bá mi rò papọ̀ 19 plus 33 that is 52 years ago Gani yín dẹ̀ ń pariwo òun ọmọ 56 aláyé yín rùn ẹ̀yin fúnra yín lẹ́yìn mọ̀ tó àṣírí ara yín. Ngbà wo ni Gani ṣé Gani gan ti wà lẹ́yìn níta ní at the age of 19 years tó ń darúkọ ìjọ wo lọ́jọ́ OPC they established OPC in 1994 sorry Gani was not among of those people ṣèbí báyé Jonathan tó lọ gba owó pápọ̀ ẹ̀ olórí burúkú ní gbogbo yìí tẹ́tọ̀ ní Sunday Igboho tẹ́ jáde síta ẹ sọ pé ó ti lọ mọ́ yín lọ́wọ́ ẹ sọ pé ó ti bọ́ lọ́wọ́ yín abẹ́rẹ́ ti bọ́ lọ́wọ́ adẹ́tẹ̀ yín ó ti dìde ẹ̀ lè rí mú wọn. àwọn máa ń ṣe pàṣàpàṣà tí wọ́n tẹ̀ tí nínú láti fẹ́ ìyá wọn wọ́n wá ń lò wọ́n wọ́n sọ wọ́n ń lò wọ́n láti balẹ̀ jẹ́ ṣùgbọ́n o Yorùbá ronú o ẹ ronú kó tó pẹ́ wọ́n kàn ń tàn wọ́n tàn wá ẹ má jẹ́ kán tàn wá pa ní ìjà mélòó ni Ìgbòho ti jà ṣe fẹ́ fi ohun wékú ni bẹ́ẹ̀ni ẹ sọ fún mi ìjà mélòó ni Ìgbòho ti jà ẹ fẹ́ fi Gani Adams Ìbà ẹ fẹ́ fi wé Ìgbòho láíláí. sórí tí fídíò tí mo ṣe tó bá dọ́wọ́ ẹ̀ I know that you want to save Gani wá sọ ìjà tí Gani ti jà kẹ́yọ ìjà Bàdó kúrò kẹ́yọ ìjà my 12 tí Fúlàní ṣèbáwọn ọmọ yìí náà ló lọ jí àtakó ní Fúlàní ní my 12 àmọ́ ìdákúdá tẹ dálẹ̀ nídìí àràbà torí pé ẹ̀yà kúrò lọ́dọ̀ àwọn bàbá fẹ́ẹ́ dífá ṣeun tí o rò pọ́n kékeré àwátá jáde síta àwátá àmọ̀tán ni o tá a lè sọ̀kẹ́ Gani àwátá jáde síta
tó jẹ́ pé táwọn bá sọ̀rọ̀ nígbà yẹn lọ́hùn wọn bí Gani dá kó tó lọ fèrú gbàbùkù lọ́wọ́ àwọn bàbá yìí aláyé yín rùn ẹ máa gbọ́dọ̀ wọlé. ẹ kà fún wa iṣẹ́ táwa ti ṣe ní ilẹ̀ Nàìjíríà sí o tábà ní ká máa gbé jáde èmi gan àkín pòsẹ̀ wọn kì í pòsẹ̀ síta tábà ní ká máa gbé jáde ká máa wò ẹ̀ mọ̀ pé OPC ò ṣe fi ṣeré àwọn tó dẹ̀ mọ́ àwọn onímọ̀dàrú ni wọ́n ṣe lábẹ́lẹ̀ náà fi fẹ́ dá nǹkan rú tí Ọlọ́run dẹ̀ ní fún wọn ṣe gbogbo àwọn tó fẹ́ kí OPC àṣewò kó bàjẹ́ lẹ́nu ọ̀hún ní dọ́là lọ́kùnrin lóbìnrin tí wọ́n dalẹ̀ Yorùbá ọ̀hún ní di ọ̀la àwọn ọmọ wọn kan ò ní di ọ̀la torí pé mo tọ́ ẹ̀ lè sọ. ẹjọ kọ́ńtù ìwọlé lẹ́wọ̀ ìyá ń jẹ lọ́wọ́ kò sí bó ṣe lè jẹ́ ṣé eyelash ẹ̀ Yorùbá máa ń pè é ẹ wo bí tóbi ẹ̀ ṣe rí gẹ̀rí. Everybody will see the truth of what is going on. What is gbogbo yẹn? Everybody ló wà ní ló wà lábúrò they cannot come one them bẹ̀rù. ṣé Gani ní tí wàá ṣe ọ̀dọ̀ tó máa wálé. Majority of people ti kọ́ ọmọ sá kó máa lọ dogun. ṣé Gani ló ti wá ṣe ọ̀nà bẹ́ẹ̀ ṣe máa wálé ẹ wá tí wàá gbọ́ ilé yìí ṣé ilé tẹ̀fẹ́ gbọ́ yìí lágbára Ọlọ́run bí Ọlọ́run ti ń bẹ ó yẹ kó fojú balẹ̀ ẹjọ́ bí Ọlọ́run ti ń bẹ tí ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá ń bẹ ẹ rí pé ó yẹ kó fojú balẹ̀ ẹjọ́ ẹ kọ́kọ́ wo ìbúra ẹ̀ náà wọ́n pọ̀ tí Gani ti báyé wọn jẹ́ ẹ̀ ṣe rí eléyìí ò lè sí ilé ọkọ eléyìí ò lè bímọ tó bá bímọ wọn náà mọ̀nà tí sọ lẹ́nu kò lè sọ ṣe gbọ́ mi àwọn tí Gani fún ní 10,000 táyé wọn dẹ̀ ń rùn táyé wọn dẹ̀ ń bàjẹ́ lélẹ́yìí ṣe rí ẹ gbọ́dọ̀ mi o ṣe rí tí o bá jẹ́ kámẹ́rà tẹ́ bá wọ́wọ́ ẹ̀yẹ ṣe ló sùn kíbi ẹni tó ṣe tó kó epo dé. mo jẹ́ financial secretary apáta ìgbàmù local government OPC Ìbàdàn ní àná ààrẹ nàka kan kòkí Yorùbá land tó wọ́n fẹ́ lọ́dà umbrella akọ̀mí Lukman Usman àdìtú Elédùmarè. ẹ máa gbọ́ o. ẹ ṣe o àwọn tí wọ́n ń ṣe awuyewuye tí wọ́n ń sọ̀sọ́kúsọ ó dàbí pé wọ́n ponú ni o. ta ló ponú. wọ́n ponú ni o. ní ọ̀tẹ̀ náà ló dẹ̀ wà mẹ́. nítorí pé bàbá sọ yìí pé Gani Adams wọn à jáde pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ lásìkò yìí ẹjọ́ ẹgbẹ́ náà kọ́kọ́ ti di pẹlẹbẹ mọ́lẹ̀ jẹ gẹ́gẹ́ bí òwe àwọn àgbà. àwọn àìmọye àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ bí Gani Adams tí kò gba àṣẹ lọ́wọ́ ẹnì kankan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere gẹ́gẹ́ bí olórí. gẹ́gẹ́ bí ọmọ tápà ẹ ti rí i pé ọ̀rọ̀ wọn rùn they are confused these people are already confused abẹ́ ẹ̀gbọ́n rẹ̀ nu wọn ni ṣé ẹ̀gbọ́n rẹ̀ nu wọn ṣé ó ń yé yín ṣé ẹ̀kọ́ rẹ̀ nu wọn jẹ ayé wọn ti polú kúrú muṣu Ìgbòho ni gbogbo wọn fi ń dà síta wọn kọ fídíò wọn pọ̀ lọ́wọ́ mi wíwáyé o mo lè dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń sẹ́ndì sí mi pé bàbá kìtẹ́ túwó wèrè ọmọ ẹ túwó wèrè àwọn ọmọ Gani o ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti ṣe ń wo àwọn wèrè wọn ni o ṣe ń wo wọ́n pọ̀ gidi wọ́n pọ̀ láwọn wèrè Gani ṣe ń wo bàbá ilé yìí kò òun náà ò lọ́mọ tó bá lọ́mọ mi àti sọ pé bàbá ẹ delete fídíò yẹn ṣe ló ń já bígbà tí ejò bá ṣe èdè bàbá yìí jẹ́ Gani ti bàjẹ́ wọn jẹ́ ṣé bàbá ilé ṣó bá gbà mú kò lè bá gbà mú ọlọ́tẹ̀ yìí bá gbà mú gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn Gani tẹ́ mọ̀ pé Gani jí OPC ni tẹ́ ń tẹ̀lé lẹ́yìn ẹ̀ lè bá gbà mú ayé yín ọmọ ọrùn ni ìbànújẹ́ ọmọ wọnú ayé yín ni wọ́n tún gbé kéjáde lálẹ́ yìí ẹ rí fídíò tí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá rí pẹ̀lú àwọn Nigeria police táà ní kẹ́ bá wa dúpẹ́ lọ́wọ́ ASP mo fẹ́ rántí orúkọ ẹ sórí ni o ASP Adégòkè Amos yes ẹ pàtẹ́wọ́ fún mi mo rántí pẹ̀lú ìrù ẹkùn pé wọ́n lọ rescue àwọn èèyàn wa kan gbogbo wa lárí o pé wọ́n lọ rescue àwọn èèyàn wa ìyá kan àtọmọ ọdún 2 gbogbo wa lárí fídíò yẹn o wọ́n wá gbé jáde síta wọ́n lọ gbé báàjì àwọn ọlọ́pàá sí wọ́n ní ọlọ́pàá ti dìbọn kẹ̀kọ́ Sunday Igboho sí ń bẹ̀ pé àwọn ọmọ ìlú ẹkùn sí ń bẹ̀ bí mi ò ọ̀fọ́jú gan mọ̀ pé killer is a second commander to Chief Sunday Adéyẹmọ Igboho ó wà bẹ̀ warrior ó wà bẹ̀ ẹni tó gbé ọmọ kékeré yẹn dání ẹ̀yin ọmọ Gani ayé yẹn ti rú ẹgbà fọlọ́run kẹ́ lè ní ìsinmi kọ́kàn yín lè balẹ̀ ìgbé ayé tá a gbé lọ́wọ́lọ́wọ́ kì í ṣe ìgbé ayé ẹgbẹ́ kan tó tẹ́ pé oní ọmọ parí ìjà lọ́kọ níláya kì í ṣe ẹgbẹ́ tí ọmọ ń dalé onílérú ẹgbẹ́ tí ọba wa fọ ilẹ̀ Yorùbá mọ́ ni Sunday Igboho dẹ̀ ti sọ nínú ọ̀rọ̀ ẹ̀ ó ní ìwọ ọmọ Yorùbá tá a bá bá nù gbó tó ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn bandit nítójú ẹ̀ bá ti rí kó farako ìyẹn ní pé Sunday Igboho jàjà ẹlẹ́yàmẹ̀yà ohun tó wà lọ́kọ̀ ó ní pé káṣà ti fọ ilẹ̀ Yorùbá mọ́ ọ̀nà wo ni Sunday Igboho fi ń da ilẹ̀ Yorùbá rú ẹ̀yin tẹ́ ẹ rí ikú tó fẹ́ gbé ọmọ Yorùbá hàn tó jẹ́ wípé ẹ̀yin àtọ̀gá ilẹ̀ kọ́kọ́ mú eré wọ́n lè sáré ju rélùwé lọ ẹni wàá gbani lọ́wọ́ ìkookò ẹ̀wá ló ń bà ló jẹ́ ayé yín rún o Mrs Gani àtẹ̀yìn ọmọ tẹ̀ ń tẹ̀lé lẹ́yìn OPC ọ̀dàlẹ̀ People Congress ayé yín rún o ogun ànátẹ̀ ẹ̀rù pé ẹ̀rín ló yẹ àṣírí ògo yẹ ti tú orí erùpẹ̀ lẹ́kọ́ lé yín sí ìjì ti dé
òjò láti rọ̀ ó ti gbá yẹ̀pẹ̀ kúrò lẹ́sẹ̀ ilé yín ti wò ẹ lè rọ́mọ Yorùbá gbá mọ́ torí pé ọmọ Yorùbá ti jí kúrò lójú oorun. Once again kí ni iṣẹ́ tí bàbá Gani ń ṣe? ṣé Gani lè jáde síta kó sọ orísun ẹ̀ fún wa nílẹ̀ Yorùbá? ṣé Gani lè jáde síta kó sọ agboolé ibi tó ti jáde ní Arigidi tó ń kílè tó mọ̀ pé kì í ṣe ìlú òun? ṣé Gani lè jáde síta kó sọ agboolé tó ti jáde ní Arigidi ìyá ìkan kó sọ iṣẹ́ tí bàbá òun ṣe fún wa ní Arigidi? ìgbà tó kọ́ṣẹ́ ogun jíjà báràkì tó ti kọ́ ní iṣẹ́ ogun jíjà kó sọ fún wa tí ó bá jẹ́ pé tọ́ọ̀gì ló fi bẹ̀rẹ̀ nígbà tó fẹ́ lọ́wọ́ àwọn bàbá oníbàbà sẹ́yìn kan gba OPC lọ́wọ́ wọn, àbí ibi tó ti ń fagi tá a fi pẹ́ntù ayé tí ló ti kọ́ṣẹ́ ogun jíjà. ayé yín rún tẹ́ ń torí ìlú ẹ̀kọ́ tẹ́ ń sunkún kiri, ayé yín rún o, ayé yín lẹ̀ ti jábọ́ lọ́wọ́ yẹn ẹ̀ lè rí mú mọ́, ẹ túbọ̀ máa jáde síta. yẹ̀yẹ́ lókùtọ́ ọmọ Yorùbá ń fi yín ṣe torí pé ọmọ Yorùbá ti mọ ibi tá ń lọ, wọ́n ti mọ orú èèyàn tẹ́ ẹ jẹ́, wọ́n ti mọ ìhà tẹ́ ẹ kọ sọ́mọ Yorùbá pé eléré ibú ni yín, àbúrò olóṣì. ó dánu dúró bẹ́ẹ̀ náà àtúrẹ́ ti yín ẹ gbà fún ọ̀gá yín. Ìgbòho lọmọ tí wọ́n sọ lọ́wọ́lọ́wọ́, Ìgbòho òun ló nílẹ̀, bàbá ẹ̀ ló nílẹ̀, ọmọ aládé ṣẹṣẹ fún ni, ọmọ aládé ládé aláàfin ọ̀ládé adé aládégun lágbàfà láàfin, ọmọ aládé ṣẹṣẹ fún ẹni kọ̀ọ̀gá yín ó jáde síta kó kí oríkì ara ẹ̀. ẹ̀yin ọmọ àlè dédé yìí, ẹ̀yin ọmọ àbí ìpàbẹ́ dédé yìí, ẹ̀yin dìgbòlógí ọmọ, ẹ̀yin ọmọ gànfẹ́ tó jẹ́ pé báàgì lẹ̀ ń já lábẹ́ bíríìjì lẹ́kọ̀ọ́ tẹ wá sọ̀rọ̀ ayé di pàtàkì mọ́ ìran Yorùbá lọ́wọ́, àṣírí yín ti tú. ẹ̀yin tèmi á dára fún yín, ẹ̀já tó pàdé lọ́la láṣẹ Olódùmarè. ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀. ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ni. èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí. èmi náà kọ́, Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.